somewhat closer to your doorsteps. 3 hours flight from London. Just landed in Istanbul. Ọmọ Yorùbá, ẹja jí, ká wake up lójú oorun. Build a system that is working. Dúpẹ́ f'Ọlọ́run for a safe flight. It's not easy. Ṣẹ̀rí Turkish cargo ló wà bẹ́ẹ̀. Wọ́n máa load oríṣiríṣi nǹkan láti bẹ̀. Ṣẹ̀rí Turkish cargo òun ló wà ní further end lọ́hùn yẹn. Wọ́n máa gbé oríṣiríṣi product wọn. Wọ́n máa gbé láti bíbà lọ sí ìlú káàkiri. Kò sí ìlú tí Turkish airline yóò kí ń lọ. So àwa ló kù sí lọ́wọ́ ká lọ mọ̀ tá fẹ́. A máa fi dídà àwọn olóṣèlú yẹn wọ̀ níjẹ́. Wọ́n fẹ́ ká gba country kí everybody máa ríṣẹ́ ṣe. Ká máa sọ̀rọ̀ bambi àlà. Ká máa káàkiri lọ ṣiṣẹ́ níta. Ẹni tó bá lè jápa, ṣé gbogbo ẹ̀ ló máa lè jápa? Welcome to Turkey. Koiki Media. Peace. Teşekkür ederiz.